Ẹ káàbọ̀ sí àdúrà òwúrọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti òkè wá fún tòní. Olúwa yóò mú ọ kúrò nínú ìhàgágá gbogbo, yóò sì mú ọ gbòòrò nínú ohun rere. Gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ ní òwúrọ̀ yìí, a rán mi láti kéde rẹ̀ sínú ayé ẹnìkan wípé Olúwa yóò mú ọ kúrò nínú ìhàgágá. Ìwé orin Dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ kọkàndínlógún rẹ̀ wípé ó mú mi jáde pẹ̀lú sínú ibi ńlá, ó gbà mí nítorí inú rẹ̀ dùn sí mi. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ìhàgágá a máa ṣe àpẹẹrẹ àìní àti àìtó, a sì tún máa ṣe àpẹẹrẹ àìfọkànbalẹ̀. Fún ìdí èyí, gbogbo ọmọ Ọlọ́run ni ó nílò láti sátọ̀ Kristi Jésù lọ, ẹnìkan ṣoṣo tí a fi agbára fún láti béèrè ohun tí a ń fẹ́ ní orúkọ rẹ̀, gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 14 rẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe é. Ará, a rí kà nínú ìwé Króníkù kínní orí 4 ẹsẹ̀ 10 rẹ̀. Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá jẹ́ ìbùkún fún mi ní tòótọ́, kí o sì sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi, àti kí ìwọ kí ó má sì ṣe jẹ́ kí èmi rí ibi, kí èmi má sì rí ìbìnújẹ́. Ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ. Olùfẹ́, ẹ̀mí Olúwa ní kí n sọ fún ọ ní òwúrọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ májẹ̀mú rẹ̀ nínú ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ 4 rẹ̀ wípé má bẹ̀rù nítorí ojú kì yóò tì ọ́, bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú nítorí a kì yóò dojú tì ọ́, nítorí ìwọ yóò gbàgbé ìtìjú ìgbà èwe rẹ, ìwọ kì yóò sì rántí ẹ̀gàn ìwà opó rẹ mọ́. Olùfẹ́, a tún rí kà nínú ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 3 dé ẹsẹ̀ 6 rẹ̀, bí Olúwa Ọlọ́run Jèhófà ṣe dá sí ọ̀rọ̀ arábìnrin opó nì tí ó sátọ̀ wòlíì Èlíṣà lọ nígbà tí a fẹ́ mú àwọn ọmọ rẹ̀ lọ sí inú ìgbèkùn nítorí gbèsè ọkọ rẹ̀. Olúwa ṣetán láti yọ ìwọ náà kúrò nínú ipò ìhàgágá tí ó wà ní àkókò yìí, tí ó sì ń fi ọ́ hàn gẹ́gẹ́ bí ẹni ẹ̀gàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ní orúkọ ńlá Jésù Kristi, mo sátọ̀ wá lónìí, jọ̀wọ́ ṣàánú fún mi, mú mi kúrò nínú ipò ìhàgágá tí mo wà, sọ agbègbè mi di ńlá, kí n sì di alábùkún fún Olúwa, ní orúkọ ńlá Jésù.